Ìbò oyúnnú, ìbà ṣẹ́ẹ̀dì, ìbà Elédùmarè ọba àkọ́dá ayé ọba àṣẹ̀dá ọ̀run gbogbo ìdílé Jésè àtúnfaratì bí òkè. Ọba tó ti wà káwa tó máa ọba tí ó máa bẹ nígbà táwọn bá ní sí mọ́. Ọmọdé ilé mo kí yín o, àgbà ilé mo kí yín o. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ kúrọ̀lẹ́ sà, ẹ kúrọ̀lẹ́ mà. Ṣé àlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní òní? Èmi ọmọ yín olólùfẹ́ yín, àbúrò yín náà ni mò ń kí yín, Adéṣẹwà alálàyé lórí àkọ́tún ètò ìmíràn tí mo mú wá tí mo pè ní Àyọkà ìwé lítíréṣọ. Ǹjẹ́ ẹ rántí wípé orí kìíní ìwé Ọmọbọ́lá Kẹ́rà èyí tí Fúnmi Olúkaníkọ òun ni a bẹ̀rẹ̀ tí à ń kà. Orí kejì ni a fẹ́ mú ní ọjọ́ ti tòní, ẹ máa bá mi ká lọ. Mo kí gbogbo ìyá pátá pé ẹ kú iṣẹ́ ọmọ, ẹ kú làálàá, ẹ kú kó lè dá, gbogbo wa pátá la ó jèrè àwọn ọmọ wa. Bóbìnrin bá ṣe gbéyàwó, ìrètí ẹbí àti ọ̀rẹ́ ni wípé lẹ́yìn oṣù 9 ọmọ wẹẹrẹ nílé aládìní. Ẹ má gbàgbé láti pe ará ilé kìíní, ará ilé kejì kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn. Ẹ bá mi fẹ́ràn ìkànnì yìí, Moftan TV. Ẹ bá wa pín, ẹ sọ̀rọ̀ lórí àyọkà tí à ń kà yìí. Ẹ máa bá mi ká lọ. Àmọ́ bí àfojúsùn àwọn ẹbí kò bá tí ì jọra wọn tán, wàhálà ńlá á dé bá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ. Àwọn ìyàwó pátá pàápàá yóò ti máa wo àwọn tí wọ́n jọ wọ ilé ọkọ ní àsìkò kan náà tí Elédùmarè bá ti ṣe àmì sí ìgbéyàwó tiwọn. Àdúrà á wá fẹ́ lè tán nílé aládùúrà. Ìbẹ̀rùbojo yóò gba irúfẹ́ ọkàn obìnrin bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ tí ó bá finú ṣoyún, tó bá fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n, tóun náà bọ́ lọ́mọ pé tó di ìyá ìkókó, ìyá Ọmọbọ́lá wá, Ayọ̀mídé, Adérelé, omijé ayọ̀ ó máa dà sílẹ̀ lójú ìyàwó alárédè. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọjọ́ tí Mọ́bọ́lá wá sáyé, ó jẹ́ ọjọ́ mánigbàgbé. Lórí ìkànnì Moftan TV náà ni ẹ wà. Ẹ má gbàgbé láti pín, láti fẹ́ràn ìkànnì yìí, láti pe ará ilé kìíní àti ará ilé kejì kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ lórí àyọkà ọlọ́kan òjọ̀kan èyí tí a mọ̀ kà lórí ìkànnì yìí. Àti sọ síwájú, a ní ìwé lítíréṣọ̀ tí a ó máa kà yóò jẹ́ èyí tí ó wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ girama èyí tí wọ́n ń lò ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ wọn. Ọjọ́ tí Mọ́bọ́lá wá sáyé, inú ìyá àti bàbá pẹ̀lú ojúlùmọ̀ dùn kọjá ohun tí ènìyàn lè ṣàpẹẹrẹ. Ìdí abájọ ni pé àwọn òbí ọmọ yìí ti ń wojú Olódùmarè látọjọ́ tó ti pẹ́. Lẹ́yìn 20 ọdún tí Adésọjí àti Adéjọkẹ́ ti ṣègbéyàwó ni Elédùmarè tó fi ọmọ kan ṣoṣo ta wọ́n lọ́rẹ. Oríṣi ètò àdúrà ni Adéjọkẹ́ ti ṣe, bó ṣe ń jẹ àṣejẹ, ṣíṣe bẹ́ẹ̀ náà ló mu mímu, ṣùgbọ́n inú Adéjọkẹ́ kò lọ di ti egbò. Àkàìmọye babaláwo àti wòlíì èké tó ti gba ẹgbẹẹgbẹ̀rún owó lọ́wọ́ Adéjọkẹ́ àti ọkọ rẹ̀. Bákan náà, àáfàá ìrọ̀lẹ́ ayé ò gbẹ̀yìn, ẹ̀yin àgbàlẹ̀ ní ìṣẹ́ tó bá ṣe ọmọ f'20 ọdún, ìyà tó bá jẹ ọmọ f'20 oṣù, bí ojú ò bá pọn mọ́, àsìlẹ́yìn ọmọ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Adéjọkẹ́ àti ọkọ rẹ̀ lórí ọ̀rọ̀ àìrọ́mọbí. Ẹ̀yin olólùfẹ́ wa, mo lérò pé ẹ̀ ń gbádùn ìkànnì yìí. Ẹ pé ará ilé kìíní, ará ilé kejì lórí ìkànnì Moftan TV pẹ̀lú èmi ọmọ yín, olólùfẹ́ yín, Adéṣẹwà alálàyé. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Àdúrà mi fún gbogbo àwọn tó ń wojú Olúwa fún ọmọ ni pé ọmọ aláyọ̀ ni Olódùmarè yóò fún wọn. Ọmọ àrídùnnú ni yóò bá wọn kalẹ̀. Ọmọ bíi Bámitálẹ́, Bámidélé, Bámijókòó, Abọ́ládé, Akínwálé, Akínbámilálejò, Adémúrewá ni Olódùà yóò yọ̀ǹda fún gbogbo wa. Àwọn tó sì ti bí àwọn ọmọ náà níyàn kú, wọn ò dirú,
wọn ò dìgbà bíi ti àwọn òbí wa lọ́ọ̀dẹ̀. Wọn ò wá kọjá ibẹ̀ láṣẹ Èdùmàrè. Àmín. Orí kejì ìwé Mọ́bálá Àkẹ́rà òun ni a parí. Mo ti sọ síwájú fún wa wípé tí a bá ti dé orí kẹta, a máa fún wa ní ìbéèrè tí a máa kọ́ ẹ̀kọ́, a máa béèrè ìbéèrè tí a dẹ̀ máa jẹ ẹ̀bùn tó jọjú. Títí ìgbà míì tí màá tún máa mú orí kẹta sí etí ìgbọ́ wa, èmi ọmọ yín, olólùfẹ́ yín náà ni mò ń kí yín, Adéṣẹwà Alálàyé. Kárí aláyọ̀, ká pàdé láyọ̀, ká má dolódì lẹ́yìn ara wa. Ire kàǹkà, ire kàbìtì.